Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin na ẹ̀yin èyàn gidi èyàn pàtàkì. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Sálẹ́kùn ẹ̀ka fún máa tó sọ̀rọ̀ ẹ̀kọ́ tó pè láṣẹ kó máa sọ orúkọ bẹ́ẹ̀ mọ́ kó máa sọ orúkọ bẹ́ẹ̀ mọ́ ẹ̀kọ́ gbogbo tó wà ní South Africa lónìí gẹ́gẹ́ tí mo sọ Sauti làwà wà Sauti lọmọ Sauti làwà. No, pé gbogbo àwọn tó ń ṣe justice ó náwọn tó ń ṣe justice tó ń ṣe. Kó máa sọ bẹ́ẹ̀ kó statement yóò dáa bí àwọn tó ń bá justice àdọ̀tún lè lè wọ́n. No, ẹ̀yin kọ́ ló ń bá rí. Bí mo pè pé tẹ bá ní ìdìbò láti dá àyà kí ló bọ́ tẹ̀lé ìdíkà ní tẹ̀lé wà. Wọ́n máa gbé tẹ̀lé láti fíjọ́ ráńdà kà sí Nàìjíríà fún ìfọmọ́ tuntun tó ní. Ọ̀nkú ẹ bá wa fún olórí ẹbí ní information yẹn jọ. Ọ̀nkú. Evidence máa ju sí wọn nísinsìnyí. Tó máa ṣe máa gbé tẹ̀lé àti tó máa gbé láti bọ́ wò. All right. Olórí ẹbí contribution kékeré tí mo ní lórí ọ̀rọ̀ yẹn ni pé nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, and this lady I always see her on your platform. She always there for you. She fights for your interest, and if anybody bá try láti pa lẹ́nu mọ́, we should also stand by her. Àṣìṣe ti wáyé, let's agree about. But nǹkan tí ọ̀gbẹ́ni yẹn náà ṣe is an offence. Ìtọ́jú mo ní kẹ́ gba information ẹni tó bá yín sọ̀rọ̀ yẹn. Tàbá ti rí ẹni tó dúró pé òun mọ information náà, let us stand by that lady, because wọ́n fẹ́ try láti short ẹnu ẹ̀ ni. And ẹni tó bá dẹ̀ ń dúró tìyàn nígbà ẹ̀rùn ìgbà òjò yẹ kéèyàn náà dúró tì í. So ẹ má jẹ́ ká tún máa sọ̀rọ̀ yẹn lọ rẹpẹtẹ, and I don't want that lady too tó bá wà bí kán máa wo ọ̀rọ̀ yẹn bí ẹni pé ọ̀rọ̀ yẹn máa weigh wọn down. Mi ò rí wọn bí báyìí láàárọ̀ yẹn ṣe. I always meet her here on every day tí n bá dé báyìí. She should come and stay here. Kó má ṣe bí ẹni pé nǹkan kan ṣẹlẹ̀. Ó wà bí báyìí. Kó má ṣe bí ẹni pé nǹkan kan ṣẹlẹ̀. She should be fine. Ṣe. Nothing happen. Ọ̀rọ̀ ọkùnrin fóbìnrin, obìnrin fọkùnrin, ayé àti ilẹ̀ nìyẹn ti ń ṣẹlẹ̀. Yẹn ṣe pé èèyàn kan fẹ́ wá wò pé bóyá ó pààyàn àbí nǹkan tó ṣẹlẹ̀ rí. So ó ti ṣẹlẹ̀, àwọn náà wọ́n máa mọ irú wọn dì ní láti má tún fall victim irú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́. We are with her, we love her, we go to stand by her. So if gbogbo ọ̀nà tá bá lè fi support yẹ, tá fi lè yọ kúrò nínú kinní yẹn, ó ní kí a ṣe. So ẹ má jẹ́ ká dárúkọ ẹ̀ mọ́, ẹ má jẹ́ ká sọ̀rọ̀ yẹn dín ńlá mọ́. Nǹkan tá so bá kò ṣe máa deal pẹ̀lú ibi tí kinní yẹn ti wá, ó ní ká kò ṣiṣẹ́ lé lórí. That is my submission. Ẹ ṣe. Abe, ṣe fẹ́ sọ̀rọ̀ ni sà. Ṣé Adé 1010. Yeah. Ṣé mi lẹ́ ń pè? Ṣe fẹ́ sọ̀rọ̀ ni. Yes, mo fẹ́ sọ̀rọ̀ ni. So ohun tí mo fẹ́ sọ ó pín sí ọ̀nà méjì. One, lórí ọ̀rọ̀ Mrs. Lighton. Yorùbá ní a máa ń pé gbọ́n ni a kì í pé gọ̀. Then tẹ́ bá wo game plan ni àwọn Karimo ń play. Wọ́n try láti silence gbogbo àwọn tó ń support J4M, either financially or nípa ká sọ̀rọ̀. A ní láti sensitize ara wa, especially our brain, ká understand game tí wọ́n ń play, ká dẹ̀ lè tackle ẹ̀ in that way. One. Then two, lórí kíní tán ní Yomi Fabiyi fẹ́ ṣe in 2 weeks. Ẹ jẹ́ kí gbogbo wa support ẹ̀. Ẹ jẹ́ kí ó ká sọ di part of our agenda too. I think it's a good thing, and I think it's something that will propel this fight forward. So irú nǹkan báyẹn should be one of our agenda, should be in our agenda. Tó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa jẹ́ ọ̀kúnkúndùn fún wa. Because I think I can see there is light coming out now. Nípa tó ń ṣe. Mr. Keneba Mills. So àwọn nǹkan méjì tèmi kàn fẹ́ sọ nìyẹn. Ẹ ṣé gan sà.
So ó jẹ́ bó ṣe jẹ́. Thank you for the opportunity. Thank you, sir. Ẹ jẹ́ ká power tap everybody, please. Let's power tap. Yes, sir. Ẹ jọ̀ọ́, nǹkan tí mo fẹ́ sọ, sir, òun ni pé nǹkan tí mo fẹ́ sọ ni pé gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí mi ní agree pé káwọn èèyàn sọ pé kẹ má sọ nípa ẹ̀ lórí platform yìí because nǹkan tó ṣẹlẹ̀ tí JK sọ nǹkan tó sọ kò sí nǹkan tó bá dì mẹ́ orí platform yìí ló ti sọ and àwọn èèyàn jókòó lánàá torí títí ẹ̀ wọ́n ṣe ìpàdé wọ́n sọ pé àwọn love ẹ̀ wọ́n jẹ́ kó mọ̀ ìfẹ́ la need láti show ẹ̀ so orí platform yìí tó ti ṣẹlẹ̀ yẹ because ọmọ stupid àtọ́lẹ̀ yẹ ó ń sọ ní ọ̀dọ̀ ẹ̀ pé ọ̀dọ̀ Lati tó ti ṣẹlẹ̀ gan wọn ṣe meeting fún àwọn míì lọ ṣe meeting fún kí lẹ sọ fún yín nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn láwọn ìyá yẹn lásán ẹ̀rù tí ń bà already kò lè sùn mọ́jú gan bó ṣe wà yẹn àwọn onílé máa sọ fún yín ẹ̀rù tí ń bà tó bá sọ pé ẹ̀rù bà àwọn irọ́ ló ń pa because mo ń go ní orí fence mo rí nǹkan tó ń ṣe ṣó yẹn ẹ̀rù tí ń bà already so pìtìpìtì ẹni káwọn èèyàn kò tì láyà mo dẹ̀ feel pé ìfẹ́ tó ń ṣò sí òun ló ń jẹ́ kí ó rí nǹkan tó ń ṣe so tó máa wá ní pé kẹ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀ ó mì pé atánù ṣó yẹ yín nǹkan tí mò ń sọ so ẹ ká ṣó ẹ ní love káwọn èèyàn máa táìpẹ̀ tó ṣe ń táìpẹ̀ lánàá yẹn pé we love you kán sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ kógun ti láyà ohun tí ò lè sùn yẹn kò ní rí sùn lágbára Ọlọ́run kò ní lálàáfíà because mi ìmọ̀ reason tí obìnrin tó ṣe máa jẹ́ pé ìhòòhò obìnrin ara rẹ̀ ló máa sọ pé ó fẹ́ gbé síta àwọn olórí burúkú tó wà ń bẹ̀ náà gbogbo wọn náà inú wọn ń dùn wọn ń ṣẹlẹ́yà ń bẹ̀ àtọkùnrin àwọn ọkùnrin wèrè tó wà ń bẹ̀ náà you know so èmi feel pé ká show woman yẹn love because tó ẹgbẹ́ lómi gan gbogbo nǹkan tó ń gbé jáde ó lè ti lọ parẹ́ you know so ẹ jọ yẹ ká show ẹ love ẹ yẹ ká sọ̀rọ̀ ń pa ẹ̀ orí ibẹ̀ yẹn náà ni ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn náà la máa show ẹ love dáadáa. kí náà ló sọ ń bì báyìí tó jẹ́ wà lálẹ́. wọ́n ló sọ pé òun kórìíra Kàrímọ́ wọ́n ló sọ pé òun kórìíra ẹ̀ wípé òun gbogbo ìtàn ẹ̀ tó sàn kò sí nǹkan tó kàn òun wọ́n ní ẹ̀hún ẹ sọ pé best gift ayín ni kìnìkan ẹ mọ àwọn ọ̀rọ̀ àrìn dín nǹkan bẹ́ẹ̀ yẹn so ẹ yẹ ká show ẹ̀ love kẹ́nìkan kan má sọ pé kán má dárúkọ ẹ̀. ta ni ò kórìíra ọmọ lórí burúkú everybody ló kórìíra ẹ̀ ayé gan kórìíra ẹ̀ àwọn abiyamọ ayé àti tọ̀run kórìíra ẹ̀. ẹ jọ ẹ yẹ ká show ẹ̀ love. Brother Lati, let me say something about. Hold on, JK. Mọ́mí béèrè ni kí ló ń ṣẹlẹ̀ gangan. Olori Ebi ṣe pé anybody behind the scene láti béèrè anything tẹ́ bá fẹ́ béèrè. Ẹ béèrè anything tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ anybody outside the life. Olori Ebi, then ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa handle situation or whatever. It's not something serious because èmi àti JK kan ti sọ̀rọ̀. So kò ń ṣe nǹkan tó ṣe kinní rárá. Din Naija, no sir, it is, sir, it is. Hello, baby Yinka. Ṣẹ́wà. ẹ káàárọ̀ ẹgbẹ́ ikú speaker kì í brief yín. Ó yá máa sọ̀rọ̀ lónílé. Onílé. Yes sir. Yes sir. Anyway, ọ̀rọ̀ yẹn náà ni mo fẹ́ sọ nípa ẹ̀ ẹ káàsán gbogbo panelists gbogbo commenters though thank you and kudos to you all the commenters mo ti ń rí láti ẹ̀ǹkan tẹ̀tí ń sọ wípé JK will love you, JK will stand by you. Thank you. No one knows tomorrow. Thank you for the gift. Now, ibi báyìí ni JK ti sọ̀rọ̀ lóòótọ́. Ibi báyìí ni JK ló ti para lórí àwọn ìwà kéèyàn máa jókòó kókò máa dami lábẹ́ nínú kitchen láì ṣe wípé táàpù tó kọjá ní kitchen bẹ́ ó ń jò. Ibi báyìí ni wọ́n ti sọ oríṣiríṣi analysis nípa àwọn ìwà ìbàjẹ́ ìwà olóòórùn tí Kàrímọ́ ń wù. And next thing ni wípé ó bẹ̀rẹ̀ sí ní wá fún everybody. Ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni wípé ó lọ ń gbé picture ọkọ JK jáde, ó gbé picture ọmọ wọn jáde, ó gbé oríṣiríṣi jáde, ó wá di wípé ó bẹ̀rẹ̀ sí ní get sí JK. But as we speak now, wọ́n ń pè èèyàn kan ní Ayat, ìyẹn ti ń bóyá ó ti gbé jáde ni o, bóyá ó ń sọ pé òun fẹ́ gbé jáde ni o, pé òun fẹ́ gbé nudity JK jáde.
nítorí wípé òun àti JK close sẹ́yìn rí nígbà kan. So how did all this thing happen? Ṣé nǹkan ta fi ń wá justice nìyẹn? And Karimo wá jáde ó sọ ó ní wípé orí platform bọ̀dá Lati ní JK ti sọ̀rọ̀, wọ́n á dẹ̀ make sure pé òun wọ́ JK, òun gbà kúrò lẹ́yìn, òun wọ as in ó fẹ́ wọ débi wípé ó ṣàfẹ́ máa já everybody kúrò lẹ́yọ kọ̀ọ̀kan. So ó really dig deep lórí JK gan tí kò kì í ṣe kékeré. Now ní òru àná bí mo ṣe tají, mo kàn ṣáà habit pé tó èèyàn bá ti tají ń sìn fóònù nìyẹn máa ń kọ́kọ́ lé mú, mo kàn lé fóònù mi mú, mo wọ TikTok, mo dé orí platform mọ́ mi iye ti 70, mo rí wípé JK we stand with JK, so wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀, mo kọ́kọ́ take time láti listen sí nǹkan tó ń sọ. JK also was there, so kó tó di pé mi náà gúnkè, mo dẹ̀ lọ síbẹ̀, mo lọ give submission ti tèmi on behalf of Olori Ebi platform. So ó yẹ kí n ti pé bọ̀dá Lati látàárọ̀ náà kí n ti yín tí wọn, torí ó ṣeé ṣe kán má gbọ́ bẹ́mi náà ò ṣe gbọ́ tẹ́lẹ̀ tó fi jẹ́ pàná ni mo gbọ́. So ibi báyìí mo mọ̀ sà, ibi báyìí ni Karimo ti target JK ló ti bẹ̀rẹ̀ sí ní ju àdó ìdùnnú sínú ilé wọn, kí n má sọ nǹkan míì. So ibi báyìí náà a gbọ́dọ̀ dìde láti bẹ̀rẹ̀ sí ní dá orí ibú padà sínú ilé Karimo, torí ilé tó rò pé òun lè wo yẹn, it's just so unfortunate. Ẹlòmíì mo understand dín Naija nígbà tó sọ wípé it's not something serious. Nígbà tó bẹ̀rẹ̀ pẹ̀lú èmi ò léyàn kan tó fẹ́ bi èmi ní question wípé wọ́n gbé òwò ẹ jáde àbọ̀n ṣépè fún ẹ, wọn ò lè bí èmi ẹ get. But obìnrin ní JK, ó ní ọkọ, ó ní ọmọ, then abẹ́rẹ́ nǹkan máa ń dùn wá jura wa lọ. Ẹ máa rágbàlagbà míì wọ́n máa fún lábẹ́rẹ́, wọ́n ṣe máa dìímú ni kán tó fún ẹ̀dẹ́ ọmọ kékeré mi ó máa gbára dúró, ó máa gbà. So this is a time ta ní láti pray fún JK, ká dẹ̀ dúró tì, ká dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ padà. It's just so insane nígbà tí Ọlọ́run pa láṣẹ fún wa wípé ọkùnrin àtobìnrin kan máa wá papọ̀. Ṣé ọkùnrin, Ọlọ́run sọ wípé ya fọ́tò abẹ́ obìnrin kó máa gbé síta ni? Ọkùnrin tó bá ti ń ṣerú ẹ̀ kò ní làákàyè, orí ẹ̀ ti yí dànù. Abẹ́ tó sùn lé tó wá ya fọ́tò ẹ̀ tó wá ń gbé jáde, you get for what? So for what? Ó wá ya fọ́tò ẹ̀ ń gbé jáde. Ṣọkùnrin ni ẹ ṣá? O kì í ṣọkùnrin nìyẹn náà. O ti gbàgbé pé bẹ́yẹn náà ló gbà jáde. O ti gbàgbé pé that same place náà làwọn ọmọ ẹ gbà jáde. O wá lè pa ìhòòhò obìnrin mọ́. Next thing fún ẹni wípé ìwọ fẹ́ tó àṣírí. Now àṣírí òbò máa ń bò ní náà. Ìwọ tó dẹ̀ decide pé o fẹ́ tó àṣírí ẹ̀. Àṣírí ẹ̀ ṣe tán láti tú náà nìyẹn náà. Ìyẹn ò ń ṣe nǹkan kan. But kò wá sí nǹkan tó wù kẹ́ lè ṣe nípa JK International. Wallahi, we stand by her. A dúró gidigba pẹ̀lú ẹ̀. JK lèmi kàn fẹ́ bá sọ̀rọ̀. Wọ́n pèèyàn ní JK International, ó mọ̀ wípé ogun tó máa face international ni. Wọ́n sọ pé wọ́n ní wà náà. They will definitely come, but you will overcome them. They will definitely rise. Ogun máa dìde náà, kò sí bí ó ṣe ní dìde, ogun máa dìde, but ó máa overcome JK. Ẹ má fọ́ rárá, ẹ má fọ́. Look at you, egbin látòkè from head to toe. Wo bó ṣe fine, ó wá ní kó má nọ́ta, ó ṣe ní nọ́ta. Ó ṣe ní náwọn tó máa envy ẹ, ó ṣe ní náwọn èèyàn tó máa dìde sí ẹ, wọ́n máa dìde, but kò sí bó ṣe lè dìde tó, they will all fall before you by God's grace. My sister, for me o, onílé o, we love you and we stand with you. Thank you, God bless you. Again, Joe, máa pín padà náà jẹ́ àtẹ́lẹ̀ sáwọn tó wà ní. The boss. Mr. Lati ṣé wọ́n ti ń fìdí yín lọ́rọ̀ ẹ̀ díẹ̀. Ẹ mọ̀ nǹkan tí. Ó ti yẹ ó dọ̀nù ẹ̀dùn. The boss, wọ́n ti fìdí mi lọ́rọ̀ ẹ̀, mo ti join ẹ̀ mọ́ra wọn, mo ti pick up bẹ́ẹ̀, ó kàn ń dùn mí for now. Okay. Ó dùn mí for now. Now, I just want to say good day, everyone. I'm birthday boy down here, the Ninja. Birthday boy. Happy belated birthday to you again. So the birthday, Najan. No, he has danced. Bossman, thank you, Jare Baba mi, God bless you. Ìjọ́ ni birthday yín. Sunday ni ó ti kọjá.
Happy birthday ńgbà yẹn àmọ́ ni. ẹ ṣé mo dúpẹ́. brother mi happy belated birthday o. Àní ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ ẹ ṣé o ẹ kò ṣe kọ́kọ́ ráìsì sì wà nílẹ̀ ẹ lè wá jẹ. long life and prosperity o. àjẹkù ráìsì wà nílẹ̀ anybody tó bá fẹ́ jẹ wà nílẹ̀. This is not gonna be your last celebration. Bro. Yeah, sorry. Thanks for bringing me up, but I noticed that I wanted to drop before because I noticed that the topic for today was about JK, and I don't want to digress. All right, and I don't want to be biased because you guys are talking about JK, and I want to talk about J4, Justice for Mohbad thing. All right, but I think there are some things that I need to let the people to know about, and some people are not going to like it, but it is what it is. And I decided to let you know about it. Now, what I'm trying to say in essence is this. Number one, I don't know how you're going to do it or how we are going to do it. I think there are some things that we need to do. If you can bring Miwa up here, not in the back door. If you can bring Miwa, Famiwa, up to your platform, I want to engage Mr. Miwa on your platform in the presence of the whole world. Now, let me just give you the tip of the iceberg. If we are talking about any to support Miwa Jew, to defend Miwa, I am the one. But at this point, I am really annoyed and very disappointed. Now, last year, maybe June or July, we know that one of the things we are looking for justice for Mohbad. I got an information, we got that information about the phone that was stolen from Iya Mohbad. I got my hands on that information, and I never say it out to anywhere in Justice for Mohbad. 3 months later, Bukky Jesse came to talk about it. I have already given the legal team, Miwa, all that information. I'm behind the scene, thinking that before this information got to the public, I want to my lofa. I have my hands on them. We did a research. The phone forensic that you're talking about, I gave them the foundation of how to do the go. I have my hands on that phone that was stolen from Iya Mohbad is in my hand, and I gave it to Barrister Odumosu. Miwa is aware of it since July last year. Me sọ̀rọ̀ yìí jáde rí until yesterday. Fún nǹkan tó sọ yẹn sọ, fóònù tí wọ́n jí ó wà lọ́wọ́ ẹ̀ ó wà The mú. information of that phone, Okay. that phone that they did not give to the police, Okay. we have access to it. What you said before. And I've given it to Barrister Odumosu. And I and some people, we started working on it. I gave it to Barrister Odumosu, and the woman that is in the US, ẹni tó ra mọ́tò fún bàbá Mohbad yẹn, tó yá wọn ní $5 million tó fi gbé Sanshitu wá. Yeah, I'm listening. Me and that lady, we were working together. Brother Lati. We were working together. Mr. Latio, ṣé a lè observe ọ̀rọ̀ ṣé a lè observe ọ̀rọ̀ tí màá yìí sọ? ẹ jẹ́ ká treat ti JK yìí first ẹjọ́ tó yọ lọ. ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ tó jẹ́ mẹ́mbà wa tó jẹ́ dáyà tiwa now. We don't need this ọ̀rọ̀ tọ́gbẹ̀ni Sunday by saying now. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ JK for now. We need to sọ later. JK first. JK for now. She is one of our die-hard fans here. Ọ̀rọ̀ JK ló wà nílẹ̀ is our fans, is our die-hard. We need to talk about that lady stuff. So for now, ẹ jọ̀ọ́ kí máa We don't want to talk about Mr. Sheni ẹni sùúrù ẹ bá kàn sọ fún wọn wípé à ń sọ̀rọ̀ kan lọ́wọ́ náà wípé so wọ́n á padà wọlé wọ́n á wá ṣàlàyé ìyẹn fún wọn. Madam tó bá jẹ́ yín náà bá ṣe máa dúró tì yín náà nìyẹn fún náà. àìní mi ò sọ pé kẹ́ ẹ má sọ wọ́n ní kẹ́ ní sùúrù ni mo sọ náà. Mr. Olasheni, ẹni sùúrù. Mr. Olasheni, when this man came, he observed, he said it that òun mọ̀ pé ọ̀rọ̀ JK là ń sọ. And he also begged that nobody can má bá aṣọ òun even though ọ̀rọ̀ tó ń fẹ́ wá sọ yìí. But ṣe mọ̀ ọ̀rọ̀ máa ń gbé wa nínú jura wa lọ, ṣe understand? Bọ́rọ̀ ṣe gbé arákùnrin nínú ló ṣe wá sórí platform Brother Lati. So ẹ má jẹ́ ká condemn it. And I Cherry, even JK knows one thing. JK knows, even if we do not say it for a minute, JK knows that we love her. On this platform. She knows on this platform. She knows that we love her.
So Egbagbe, JK is loved. JK is our own person. Nothing will happen. We are going to go through the legal route because this is a case that is affecting our psyche, that is affecting her mentally, that is affecting our marriage, that is affecting everything. So it will be dealt with legally. You understand? And we will continue to shower with all our love. But Bossman too. Mr. Okay, Mr. ẹ jẹ́ kí n kọ́ mi Mr. Lati. Báwo lobìnrin tẹ̀ ṣe máa nífẹ̀ẹ́ èèyàn tọkùnrin obìnrin máa show love pé òun nífẹ̀ẹ́ yín ẹ dẹ̀ máa take care for granted. Ṣe rí àwọn ọkùnrin tó máa ń ṣe bẹ́ẹ̀ yẹn àwọn ọkùnrin tó ti jẹ́ pé olórí burúkú ni wọ́n tán ní low self-esteem. Bossman má bínú jàre Bossman my brother. Bossman má bínú. Ẹ jẹ́ kí n chip in kó má bínú bẹ́ẹ̀ ẹ kò jẹ́ kí n chip in kankan ní pé what ọ̀rọ̀ tí wọ́n bá máa gbé wá tí ẹ bá máa dá sí tẹ bá máa fà lórí bíbáyìí ẹ wà very very careful. Sometimes à ń lọ káàkiri ọ̀rí bọ́n ṣe máa ń nail even YouTube the way people nail you. Tí èèyàn bá ní nǹkan tó bínú tó bá gbé wá síbí so tó bá sọ tá bá attend sí Mr. Lati listen sí mi tẹ́ bá attend sí so ẹni yẹn náà I believe pé tó bá tún lọ anywhere tó bá rí pé one way or the other people were talking about this person I believe he or she should be able to stand and defend you because ọmọ ẹ pé ẹgbẹ́ òótọ́ dání. Me I will still repeat it and I will repeat it and again for now. Ẹ jẹ́ ká ṣe show lady ní kìíní sí èdè tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni pé you know why. Àti nǹkan tá a fẹ́ ṣe náà ni Mr. ṣe ní ẹ̀yin ní kẹ́ ní sùúrù ẹ ní sùúrù. Ẹ̀yin lẹ̀ get the point mi bẹ̀ mo ti gbọ́ nǹkan tẹ́ ń sọ. Mo ń gbọ́ ṣẹ́sì. Mr. Ọláṣẹ́yìn ẹ jẹ́ ká ní sùúrù. JK èèyàn wa ni all love JK and all that were obvious and the woman she's blessed in fact she's really blessed I'm telling you and then ẹni tó gbé ọ̀rọ̀ justice for Mohbad náà wà very important wọ́n kọ́ ẹ pé àwọn náà ti ṣàlàyé gẹ́gẹ́ bí wọ́n mi bí rèé ní ṣe so wọ́n ti explain àwọn pé nǹkan táwọn fi bá yín yìí but ìtòsí pọ̀tì already wà ń bẹ̀ wọ́n need láti sọ and then mo fẹ́ correct ìkọ̀kan nínú comment section although the comment section will always be their self but ká máa bá ṣèyàn pé wọ́n ní platform wọn ẹlòmíì lè ní platform tiẹ̀ but ó believe pé platform bọ̀dá Lati is a very big place tẹ́ pé àwọn èèyàn everybody máa ń gbọ́ wọn àpọ́nlé ni tó bá wá sọ nǹkan because wọ́n fẹ́ kéde whole world kò yí akọgbọ́n àwọn ni ẹ má jẹ́ ká fojú níwọ̀n pé torí pé àwọn ní platform wọn fẹ́ ṣàbòsí nínú tó bá fẹ́ ṣàbòsí gbogbo akọ́ lórí wa burú débi pé ànímọ̀ nǹkan tó sọ débi pé ànímọ̀ ìsọ̀rọ̀ tó máa fún wọn ẹ jẹ́ kó sọ nígbà míì àárín nǹkan gidi mú dání nínú ibẹ̀ ẹ̀wọ̀n tó sọ ẹ jẹ́ ká máa ní sùúrù fún àwọn ẹjọ́ torí ọlọ́run bẹ̀rẹ̀ ní a lè máa fi jáṣẹ́ gbogbo nǹkan everybody please thanks ó dàbọ̀. February FFB. Rárá sí mi kì í ṣe February. Anyway, good morning everyone. Good morning panelists and everybody in the comment section. I don't have much to say. Nǹkan console nípa ọ̀rọ̀ Karimo Nikoni because I still stand on it that she's not in Nigeria when Mohbad died. Because she was on plane with my sister, my blood sister. So like I said, my sister You said it before anyway. Yeah, because that's the reason why she sent request that more platform. So that's right. Like she's the one that instructing them that day on the phone what to do. But more than that, I don't know. So that's what I can say. All right. Thank you very much. Yeah. Thank you. Hello. Hello, Bọ́dá Lati. Ma. Ẹ jẹ́ ká gbọ́kàn tí mo fẹ́ sọ. Ẹ jẹ́ ká sáré gbọ́kàn tó fẹ́ sọ. Ṣé gbọ́? Sitan. Bossman. Ẹ jẹ́ ká sáré gbọ́kàn tó fẹ́ sọ. Ká tó continue sọ̀rọ̀ JK. Ẹ jọ. All right. Bossman. Bọ́dá Lati. You know, I was on this platform. You have patience, Abi. Thank you, my brother. Bro, I actually observed that since when I came up, immediately I joined your platform. I noticed that I saw the passion in the conversation,
that you guys are talking about, and I noticed that, okay, I think it's high time for me to drop so that I won't digress from the topic that you guys are having today. And I said, okay, maybe I will come some other time. And I'll put it down on the comment section. So I didn't want to interrupt you. That's okay. Never mind. Well, maybe I should. Maybe today is the wrong time for coming anyway. All right, but I want to talk about justice for Mohbad, and this is not about this is the reality. Boss man. Yes, sir. Boss man, we are here for justice for Mohbad. As No, long no, as you're talking the topic for today is no, one of them. no, that is not the topic for today. It is still part of it. If you've got something different to say, bro, just go ahead and say what you want to say. You know, don't read the comment section. You don't have to talk about whatever. International. If you have say what you want to say. I mean, that's why we are all here. Okay, all right. We are here for justice, not for justice for JK. All right. Anyway, I gave love JK, so that's why. The information about Mohbad's phone that was stolen back then. We have access to the IMEI of the phone, which I have handed over it to the legal team, and Mr. Mia was aware of it. I never talked about it because we don't want the other people on the other side to know that we have information about that phone. So I was thinking that before we start talking about it, we will have gone far with all the information on the phone. We say love you, JK. Love you, JK. JK, love you. Ejo. So, and I was expecting the legal team would do, they would do the needful regarding. Unfortunately, ẹ double tap wọ́n flag wa ni wọ́n fẹ́ kí máa yìí sọ̀rọ̀ ní o. Boss man, send your request again. Hi, Kid Boss, President. Yes, sir. Sir. Woman President, how are you? I'm very well. Emi ò fẹ́ ká stretch ọ̀rọ̀ JK yẹn jù o. We should don't give them audience at all. Wọ́n ṣe eré ni. Wọ́n gbé jáde tí wọ́n bá fẹ́ gbé ní kò jáde. Ẹ má jẹ́ ká fún wọn ní audience. By the time you keep talking about it now, ó máa di ẹni tí ò gbọ́ tẹ́lẹ̀ máa wá lọ gbọ́ sí. Irú ọ̀rọ̀ báyìí, we don't need to give it audience at all. Kid Boss. Àti ẹ̀ lọ́ọ̀bù JK. Kò sẹ́ni tí ó ti bọ́ sí. Lọ́ọ̀bù JK ń bí whatever. Àkí ẹ̀. Ìwòwò ládáyé ìwò la máa padà. Kò sí nǹkan kan. I love you for that. Àkí ẹ̀. Ntọ́ bá fẹ́ gbé bọ́ta kọ́ lọ gbé bọ́ta. Wetin dey happen sef? Any small thing, mama níwòwò. Ta ni wọ́n bí? Ta lọ́lọ́run bí tó fàṣọ sí lọ́rùn wá sáyé? Wetin can happen? Every small thing, mama, you just be disrespecting your family. Mama, chef, here and there. Boss man can come back if we want to talk. We are not going to stretch that matter. We love her, and that's the truth. Ọgbà lórí ti ẹ. Ẹ bá wa pé boss man padà tó rọrùn tí boss man sọ yìí. Àwọn ẹgbẹ́ la máa fi bọ́ọ̀tẹ̀ fún oníkálukú sìn. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Wetin dey happen? Wetin dey happen? Every small thing. That's on period. Ìwọ̀nba nǹkan tí Yomi Fabiyi sọ lánàá tàti lójú tú ẹ̀ òun náà tún ṣe gbé narrative òṣì jáde lẹ́nu. Ọ̀fẹ́ ká máa discuss lórí ẹ̀ ni a máa kàn sọ́dí a máa mẹ́nu kú òní. Tí wá sábèjì ṣáàríwò owó ẹ̀ ní kí ló wá ṣẹlẹ̀? Tó ti jẹ́ káyé padà sẹ́yìn sìn. Ìwò ló fẹ́ tó ti bá ń ta sá. Kí wá ni? Hello. Hello. Tí Bossman padà wá àbóyé wọ́n ti ń pe Bossman pé kó má wàá sọ̀rọ̀ ni. Kí Bossman padà wá torí èmi tiẹ̀ ní interest nínú fóònù yẹn. Ní ti fóònù. Ìgbésọ̀ wọ́n ti mú fóònù fún wọn tẹ́lẹ̀ kó padà wá. So information fóònù wà láti Joy. Ẹ padà wá bí kẹ wá tún sọ o. Ẹ sọ̀rọ̀ ẹ bá ṣe wá ń sọ ń sìn pé information wà.
lọ́wọ́ yín àwọn èèyàn burú o ẹ dẹ̀ wá ń sọ pé ẹ̀ ń wá justice. béèrè ni nǹkan tí Yomi Fabiyi ṣe lánàá tó ti mú àdúrà alẹ́ yẹn ni. béèrè ni ọ̀rọ̀ fóònù yẹn ṣèbí jésè ti sọ́ngbà kan wípé màmá Mohbad Darosa ó mú fóònù.